Africa Content TV. Ìgbà tí Súdì Ẹnjíníà tó pé mi, ó lọ́gàá wa, wáyé. Ó ní lálẹ́ àná, káwọn tó gbéra. Lọ́dọ̀ ọ̀rọ̀ ká iná sọ. Ó dúpẹ́ mi. Orí báyìí sí ẹ̀ máa dúpẹ́ bọ́lọ́wọ́ ọba o. Ṣùgbọ́n wọn tí ò yé, bọ́bọ́ ní Yéṣu mú, ó kú yá wọn, àwọn tá a jọ yéra wa. Béèyàn bá wà nínú kakọ̀s. Ó máa jọ yéra àwọn Démíkọ́ Ọ̀rẹ́sì ní Báwí. Ohun tí mo mọ̀ dúpẹ́ mú, wọn kì í ṣe olórin tí ò yé. Bàbá ní Yéṣu ó yé mi gan. Ìbò lè fẹ́ gbà nínú music yìí mo ò dúró sí. Ẹ̀bùn lélẹ́yìí, wọn kì í kọ̀yàn, wọn kì í kọ̀yàn. Bàbá ní Yéṣu mú bí oṣù kọrin. Wọ́n lè kọ̀yàn lù. Wọn kì í kọ̀yàn bàbá tó ní Yéṣu. Gbígbé bí oṣù kọrin. Ẹ̀bùn ọlọ́wọ́ ọba kìí sí. Gbogbo ti bá sọ. Bàbá ní Yéṣu mú àṣẹ ọlọ́wọ́ ọba ní. Pípé iná ti bẹ̀rẹ̀. Ilé lọ́wọ́ ètò. Ọ̀rọ̀ náà wọ́n bá ọdún lẹ́la ìṣẹ́ ọmọ ẹ̀dínmọ̀. Wọ́n tó ń gbọ́ mi fẹ̀sí ní nǹkan àbá mi. Ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ nílẹ̀ yìí. A ti ṣe sọ̀rọ̀ yìí sí. Àbáyọ wá, ẹ máa gbọ́ sórí lọ́la. Ọ̀tọ̀ lérè ìjọ́kù, ọ̀tọ̀ lérè èkó, ọ̀tọ̀ lérè èkú, ọ̀tọ̀ ní ṣóòkà níbà, ọ̀tọ̀ ní ṣóòdè. Gbogbo ẹ̀ ló yẹ mi, mo ṣe súnlé. Bẹ́ẹ̀ ṣe bàá jẹ́jẹ́, wọ́n pè ní. Bá a bá ṣeré lọ́la, a tún máa gbé láti 30, mọ́júmọ́ 40, tó bá di 1st, 2nd, 3rd, tóbi dé 4, tóbi dé 5, iṣẹ́ ọlọ́run ọba ẹ̀rí. Ẹni àfihàn ó yàtọ̀ sáwọn àwọn kan. Wọ́n bá bá ṣe fowó ráyàn. Ìtì bá ní bàbá ní Yéṣu wò ní máa fún ẹ. Wọ́n lọ sí ní ìbàjẹ́ ẹni lọ́wọ́. Iṣẹ́ mi mọ̀ ṣe tó sọ mi ìgbéyàn. Wọ́n kú wọlé mú wọlé. Èrè tó bá pèsè àwùjọ ńlá, ó tó bẹ́ẹ̀ ni. Mo ṣiṣẹ́ débẹ̀ ní èyí rẹ̀ mi kọ́ ọ̀rẹ́ sí. Ẹ máa tọ́ lọ́la. Ẹ pàdé mi nínú owó gíga. Lórí àpìlátọ́. Mo máa rọ ìjọ lọ́wọ́. Ìdí ọmọ ìrọ̀rùn. Ogun ṣubú òkú o. Akọ̀lé ìgbà ìṣúrù fún ṣùkú ara wọn. Ogun ṣubú òkú o. Akọ̀lé ìṣúrù ṣùkú ara wọn. Bá a ṣe wáyé la ó lọ. Ẹ̀ṣáyé jẹ́jẹ́ ọmọ ayé o.
o. Bàbá wọn dolo kò fẹ́ dọ́rùn sọ̀rọ̀ e. Bàbá dé délé kílé. Ẹ má má kọ́lé onímọ̀. Àṣekà wọn e ká bímọ. Kọ́mẹ ní ọgbẹ́ yẹn ni ẹni náà ló bímọ omi ata. Ìjọ ọmọ bá ẹ̀dá bá bímọ ìlànà ọmọ sí ni ọ. Ìjọ ti sọ ọmọ lójú Sunday. Ọmọ nígbà ẹ̀ tó sì kú máma ẹ̀yìn ẹ̀yẹ ẹlẹ́jà. Gbogbo agbéra a lọ sínú Iléṣà. Lẹ́kọ̀ọ́ ní Ìbàdàn, èrò pọ̀ bí ó. Ìjọ ẹ̀kọ́ kò bá bímọ. Òyìnbó àbábú, àtúnfọ̀ bá bímọ. Ọmọdé máa gbẹ ibi o, ìrànkọ́ ti kọ̀ sí báyìí. Ọmọ ní Yéṣu mo ti gbẹ̀yìn àbínú ẹni, ẹ máa bí inú mi, èmi sún. Lásìmọ́lé àkàsà. Àbínú ẹni ni. Ìyáwó yìí jẹ́. Ìyá yìí jẹ́ bọ́gbọ́n. Ó lọ́mọ. Abẹ́bí ọmọ ló kú. Ṣùgbọ́n kí n tó kí gbogbo wọn o. Ó ní Yéṣu fún ìbá lọ́wọ́ ọba. Ọlọ́run ìbá ẹ̀. Ọba tọ́lá. Ọba ní gbogbo ìgbà. Ìrúbà kíkọ́ ọlọ́run ọba. Ọlọ́run bá dojú tì mí. Ọmọ ní Yéṣu fún ìfàṣẹ dojú ti ṣẹ́ mi. Dojú ti jẹ́ mi o, kò dojú tì mí, ó fara èdè mi mọ́lẹ̀, ó lè jẹ́ fariwí, mò ń yọ̀, ó ń lọ mú pọ̀, ìrìnàjò kẹ́kẹ́ sí Ìbàdàn, Ẹ̀pẹ́ sí Ìbàdàn, Ọ̀yọ́ sí Ìbàdàn, ó tó sí Ìbàdàn tó mú mi dé, Adọ́wàsọ London, Canada. Europe, Oceania, Ìlàyé. Ajere yín ẹ máa kú eré lè máa bọ́ ní ṣe o. Ajere olódodo, bàbá ní Yéṣu èrè lè máa bọ́ ní ṣe. Ajere máa kú eré ìyàwó ní ṣe. Ajere tó rẹ̀ dodo. Èrè lórí àbò oníṣe. Ajere máa péré. Èrè lórí àbò oníṣe. Ajere tọ́lọ́rùn wẹ́rẹ́ lódò. Èrè lórí àbò oníṣe. Bẹ́ẹ̀ bá gbogbo bẹ́ẹ̀ bá gbogbo, bí bá ti lọ́lọ́wọ́, ọmọ ní Yéṣu kò sí ìṣòro ní bíbí, àbùṣebùṣe. Wọ́n fìdá ṣẹ́ra wọn kí wò, ọ̀dà mi gbọ́gbú dábàá pọ̀, bọ́dà bá gbọ́gbú dábàá pọ̀, wọ́n fìdá ṣẹ́ra wọn kí. Ṣé láwọn ní ìwò, bọ̀dá mi gbógun náà bá gbọ́ ọ̀, bọ̀dá mi gbógun náà bá gbọ́ ọ̀, ìyà jẹ́ láwọn ní.
mo pé kọ́lọ́bẹ̀ rárá. Ṣùgbọ́n àjẹ́ bàbá mi gbogbo lọ́wọ́ pọ̀. Bàbá mi gbogbo lọ́wọ́ pọ̀. Ìgbé àti ìjẹ́rọ yìí. Màlẹ́